ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún mi tó fún ẹ̀yin náà láti lè bára wa pàdé lórí ìkànnì yìí, iléeṣẹ́ amóhùnmáwòrán ti Seed of Life tí ó wà ní Ìbàdàn níyìn. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run lórí abẹ́ ètò yìí tí a ń pè ní oore ọ̀fẹ́ fún ọjọ́ ti òní. Àdúrà mi náà ni pé oore ọ̀fẹ́ tí a nílò láti rin ìrìn àjò ọjọ́ ti òní, ọ̀run yóò yọ̀ǹda fún èmi, yóò yọ̀ǹda fún ẹ̀yin náà ní orúkọ ńlá ti Jésù. Orúkọ tèmi òun náà ni Samsoni Akíntọ́lá. Mo jẹ́ olùjọ́sìn nínú ìjọ onítẹ̀bọmi Emmanuel ní odò ọ̀nà. Lónìí kí ni ohun tí a ní láti jíròrò lé lórí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run? Òun náà ni wípé Ọlọ́run tí bínú ní ìṣẹ́jú kan. Ọlọ́run tí bínú ní ìṣẹ́jú kan. A ó máa kà nínú ìwé orin Dáfídì orí 30 ẹsẹ̀ 5. Orin Dáfídì orí 30 ẹsẹ̀ 5. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, a gbé yín ga fún oore ọ̀fẹ́ tí ẹ fi fún wa láti rí ìmọ́lẹ̀ ọjọ́ ti òní. A yìn yín lógo ní gbogbo ọ̀nà tí ẹ fi jẹ́ Ọlọ́run fún wa. Bàbá, ògo ni fún orúkọ yín. Ó tó àkókò láti yẹ ọ̀rọ̀ yín wò, láti rin ìrìn àjò ọjọ́ òní ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́, ó yá ẹ kọ́ wa fún ara yín. Adúpẹ́ tó dípẹ́ ti gbọ́. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Amen. Ọlọ́run tí bínú ní ìṣẹ́jú kan. Ìwé orin Dáfídì orí 30 ẹsẹ̀ 5. Ó kà báyìí wípé nítorí pé ní ìṣẹ́jú kan ní ìbínú rẹ̀ ìpẹ́, lí ojú rere rẹ̀ ní ìyè gbé wà. Bí ẹkún pẹ́ di alẹ́ kan, ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ lí òwúrọ̀. Ọlọ́run tí bínú ní ìṣẹ́jú kan. Ọlọ́run wo ni à ń sọ nípa rẹ̀? Èéṣe tí Ọlọ́run yìí yóò fi bínú? Kí ni ènìyàn lè ṣe tí yóò fi jẹ́ kí ó tọ́ sí ìbínú Ọlọ́run? Èjẹ́ a rí àkàwé ibi tí Ọlọ́run ti bínú lórí àwọn ènìyàn rẹ̀ fún ìṣẹ́jú kan bí? Gbogbo àwọn wọ̀nyí òun ni àwọn ìbéèrè tí a ó máa dáhùn nínú orí ọ̀rọ̀ tí ó wà ní iwájú wa. Ẹ jẹ́ kí n béèrè báyìí wípé kí ló dé tí Ọlọ́run yóò fi bínú? Ọlọ́run yóò bínú níwọ̀n ìgbà tí ènìyàn tí ó bá ti kẹ̀yìn sí òfin rẹ̀. Kí ló dé tí Ọlọ́run yóò fi bínú? Ọlọ́run yóò bínú nígbà tí ènìyàn tí ó bá ti dáwọ́lé ohun tí ọ̀rọ̀ rẹ̀ tí ó lòdì sí. Kí ló dé tí Ọlọ́run yóò fi bínú nígbà tí èèyàn bá ti rìn ní ọ̀nà tí kò yẹ kí ó rìn gẹ́gẹ́ bí ọmọ rẹ̀? Ọlọ́run máa ń bínú nítorí pé ara àwọn àbùdá àbí ọ̀kan nínú àbùdá tí Ọlọ́run tí ó fún àwa ènìyàn náà nìyẹn, tí a ní ìbápín pẹ̀lú rẹ̀. Ènìyàn á máa bínú, bákan náà ni Ọlọ́run á máa bínú pẹ̀lú. Tí a bá wo ibi tí a ti kà yẹn, wọ́n nítorí pé ní ìṣẹ́jú kan ní ìbínú rẹ̀ ìpẹ́. Ẹ̀rù bà mí nígbà tí mo wo iye àkókò tàbí ìgbà tí ìṣẹ́jú Ọlọ́run tí máa fi pẹ́. Mo rí wípé tí a bá sọ̀rọ̀ nípa ìṣẹ́jú kan, ó kọjá ohun tí a lè fi ọgbọ́n ara wa tí a lè fi ṣe àgbékalẹ̀ rẹ̀. Tí ẹgbẹ̀rún ọdún tó bá jẹ́ ọjọ́ kan níwájú Ọlọ́run, tí Ọlọ́run bá wá bínú ní ìṣẹ́jú kan, ẹ̀yin gẹ́gẹ́ bí ènìyàn nílé àti èmi tìkára mi, ìjẹ́ mo lè fi òdiwọ̀n sí ohun tí ìṣẹ́jú kan yóò jẹ́ nígbà tí a bá ń sọ nípa ìbínú Ọlọ́run? A ó rí wípé ó kọjá ohun tí a lè fi ojú rénà rẹ̀. Bákan náà a ó rí wípé Ọlọ́run a máa fi ìbínú rẹ̀ hàn nígbà tí àwa gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn rẹ̀ tí a bá ti kọ
ẹ̀yìn sí, tí ò ní jẹ́ kí ìfẹ́ rẹ̀ kí ó hàn sí wa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Ọlọ́run. Ọlọ́run á máa bínú sí àìwà bí Ọlọ́run. Ọlọ́run á máa bínú sí àìṣòdodo. Mo wá fẹ́ bèrè lọ́wọ́ wa wípé ìjẹ́ ohun tí mò ń ṣe lọ́wọ́, ìjẹ́ ohun tí ẹ̀ ń ṣe lọ́wọ́ ó ń fa ìbínú Ọlọ́run sórí mi? Ìjẹ́ ohun tí ẹ̀ ń ṣe lọ́wọ́ ó ń fa ìbínú Ọlọ́run sí orí yín? Tí ìdáhùn wa tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni sí ohun tí à ń sọ yìí, ó di dandan kí èmi, ó di dandan kí ẹ̀yin kí a tún ìrìn àjò wa kí a tún ṣe ní iwájú Ọlọ́run. Nítorí pé ìbínú Ọlọ́run tí jẹ́ ní àti ṣe ní ìṣẹ́jú kan yìí, ọ̀pọ̀lọpọ̀ ó ṣeé ṣe kí wọ́n má lè làájá nígbà tí Ọlọ́run bá bínú síyàn ní ẹ̀ẹ̀kan. Mo wá sọ wípé báwo ni Ọlọ́run ṣe bínú síyàn? Ọlọ́run á máa bínú síyàn nígbà tó bá sé ọ̀run mọ́ni. Ọlọ́run á máa bínú síyàn nígbà tí èèyàn bá kígbe pé tí ò dáyàn lóhùn. Ọlọ́run á máa bínú síyàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá ti fi ọ̀nà rẹ̀ tí a bá ti fi sílẹ̀, tí ó sì ti fi nítorí ìfẹ́ rẹ̀ tí ó ti pè wá sọ́nà padà tí a kọ̀ láti lè tẹ̀lé ọ̀nà rẹ̀ yìí. Bí Ọlọ́run yìí ṣe ń bínú, bákan náà ìjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé Ọlọ́run aláàánú ni Ọlọ́run yìí. Bákan náà báwo ni Ọlọ́run ṣe máa ń fi àánú rẹ̀ wọ̀n? Ìgbà tí mo wo ìwé orin Dáfídì orí 123 láti ẹsẹ̀ 8, mo rí ohun tí Bíbélì sọ níbẹ̀. Ìwé orin Dáfídì orí 123 ẹsẹ̀ 8 àti ẹsẹ̀ 9. Ẹ gbọ́ bí ó ti wí. Ó ní, Olúwa lé àánú àti olóore, ó lọ́ra àti bínú, ó sì pọ̀ lí àánú. Òun kì í báni wí nígbà gbogbo, bẹ́ẹ̀ ni kì í pa ìbínú rẹ̀ mọ́ láéláé. Ṣé ìjẹ́ a lè rí abala Ọlọ́run tí ó dùn mọ́ni níyìn? Ó ní pé Ọlọ́run a máa lọ́ra láti bínú. Ó ní pé Ọlọ́run olóore ni. Ó ní pé Ọlọ́run onífẹ̀ẹ́ jùlọ ni. Ó ní pé Ọlọ́run aláàánú ni. Abala wo ni èmi ti ń rin ìrìn àjò mi? Abala wo ni ẹ̀yin ti ń rin ìrìn àjò yín? Ìjẹ́ mò ń rin ìrìn àjò mi ní ọ̀nà tí ìbínú Ọlọ́run yóò fi wá sórí mi ni? Àbí mò ń rin ìrìn àjò mi ní ọ̀nà tí wọ́n fi rí àánú àti ojúrere Ọlọ́run pàdé níbẹ̀? Bákan náà ẹ jẹ́ kí n tún sọ eléyìí wípé ọ̀nà wo ni mo ṣe lè yàgò fún ìbínú Ọlọ́run? Tàbí ọ̀nà wo ni mo fi lè sá fún ìbínú Ọlọ́run? A ó rí ìdáhùn eléyìí nínú ìwé Pétérù Pétérù kínní orí 3 láti ẹsẹ̀ 11. Ẹ gbọ́ bí ó ti wí. Fún ẹni tí yóò yàgò fún ìbínú Ọlọ́run, ó ní kírú ẹni bẹ́ẹ̀ kí ó yà kúrò nínú ibi, kí ó sì máa ṣe rere, kí ó máa wà ní àlàáfíà, kí ó sì máa lépa rẹ̀ pẹ̀lú arákùnrin àti arábìnrin. Ìjẹ́ òun lépa ire bí? Ìjẹ́ òun lépa àbí òun lépa ibi? Ìwọ arábìnrin mi tí òun gbọ́ mi, ìjẹ́ a lè sọ nípa ìwà rẹ wípé òun lépa ire tàbí òun lépa ibi? Rántí ohun tí Bíbélì yẹn sọ wípé aláàánú ni Ọlọ́run, olóore sì ni pẹ̀lú. Àwọn a máa lọ́ra láti bínú. Bóyá kí ìbínú Ọlọ́run kó tó dé sí orí rẹ, bóyá kí ìbínú Ọlọ́run kó tó dé sí orí mi, ní ọ̀rọ̀ yìí ṣe wá sí etí ìgbọ́ àti amóhùnmáwòrán ìwọ àti èmi, wípé kí èmi àti ẹ̀yin kí a sá fún ibi, kí a yàgò fún ibi, kí a ṣe ìfẹ́ ti Ọlọ́run, kí ìbínú rẹ̀ kí ó má bàa wá sí orí wa. Nítorí pé bí Ọlọ́run ṣe láàánú tó, bẹ́ẹ̀ náà ni ìbínú rẹ̀ ni ó ṣe pọ̀ sí. Bóyá kí n béèrè báyìí wípé ìjẹ́ a lè rí àwọn àpẹẹrẹ tàbí àfiwé ìbínú Ọlọ́run nínú Bíbélì bí tí a lè gbéyẹ̀wò fún wa láti lè sá fún ìbínú Ọlọ́run àbí láti lè dúró de ìbínú Ọlọ́run?
nígbà tí mo wo inú ìwé mímọ́, mo wo inú ìwé Genesis orí 7 láti ẹsẹ̀ 16 títí dé orí 8 títí dé ẹsẹ̀ 9. Mo rí ibi tí Ọlọ́run ti bínú sí ìran ènìyàn àkọ́kọ́ ní ayé ìgbà Noah. Bíbélì wípé inú Ọlọ́run sì bàjẹ́ gidigidi, ó sì sọ wípé òun yóò pa ayé yìí rẹ́. Ṣùgbọ́n kí ó tó pa ayé rẹ́, ó wo gbogbo ayé, ó rí wípé àwọn kan wà tí ìrìn àjò wọn tí ó wà ní ìbámu pẹ̀lú òun. Ó rí pé àwọn kan wà tí wọn ò tọ́ sí ìbínú òun. Ó sì yan ìdílé Noah. Ó sì sọ fún Noah wípé kí ó kan ọkọ̀. Nígbà tí ó kan ọkọ̀ tán, ó sọ fún àwọn ohun tí ó nílò láti mú sínú ọkọ̀ yìí kí ìbìnújẹ́ kí ó má bàa wá sí orí rẹ̀. A ó rí wípé Bíbélì sọ wípé fún bíi 150 ọjọ́ ni Ọlọ́run fi rọ òjò sórí ilẹ̀ ayé yìí. Ìgbà tí mo gbé sí ẹ̀gbẹ́ ara wọn pẹ̀lú ohun tí ìwé Pétérù tí ó sọ nípa wípé ọjọ́ kan níwájú Ọlọ́run ẹgbẹ̀rún ọdún ni. Ẹ̀rù bà mí wípé ìjẹ́ ènìyàn lè wà lábẹ́ ìbínú Ọlọ́run fún 150 ọdún. A ó sì rí pé fún 150 ọdún yìí ni Ọlọ́run fi pa gbogbo ènìyàn tí ó wà lórí ilẹ̀ run yàtọ̀ sí Noah àti ìdílé rẹ̀. Bákan náà mo rí wípé nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n mú inú bí Ọlọ́run, bákan náà Ọlọ́run sọ pé wọ́n ó lọ sí oko ẹrú. Ìrìn àjò tí wọ́n yẹ kí wọ́n fi 40 ọjọ́ rìn, kí ni ó ṣẹlẹ̀ sí wọn? Wọ́n fi 40 ọdún wọ́n fi rìn. Èyí fi hàn wípé ìbínú Ọlọ́run ó kọjá ohun tí ènìyàn lè fi gbèdéke ọgbọ́n rẹ̀ ṣe òdiwọ̀n ohun tí ìṣẹ́jú kan tí ó jẹ́ ní iwájú Ọlọ́run. Nítorí náà arákùnrin àti arábìnrin tí ò ń gbọ́ mi, ìjẹ́ òun ní ìrírí ìbínú Ọlọ́run ní àkókò yìí? Tàbí ohun tí òun là kọjá ó fi hàn wípé ó ti tako ohun tí ìfẹ́ Ọlọ́run tí ó jẹ́ fún ayé rẹ̀? Ayọ̀ tí mo ní fún ọ náà ni wípé ìjẹ́ ọjọ́ mọ̀ wípé a lè mú ìbínú Ọlọ́run kúrò lórí ẹni tí ènìyàn bá ṣetán láti ṣe kíni, láti lè rìn ní ọ̀nà tí Ọlọ́run tí ó fi lélẹ̀. Tí ènìyàn bá ṣetán láti ṣe kíni, láti lè gbọ́ràn sí òfin rẹ̀. Ẹnikẹ́ni tí ó bá gbọ́ràn sí òfin Ọlọ́run, ó di dandan kí Ọlọ́run kí ó mú ìbínú rẹ̀ jìnnà sírú ẹni bẹ́ẹ̀. Ará nínú Olúwa, mo rí wípé Ọlọ́run sọ fún èmi, Ọlọ́run sọ fún ẹ̀yin bí a ti ń rìnrìn àjò wa lọ jáde lónìí wípé kí a gbìyànjú láti sá fún ohun tí yóò mú ìbínú Ọlọ́run wá sí orí wa. Àdúrà mi náà ni wípé a ò ní fa ìbínú Ọlọ́run sórí wa ní orúkọ ńlá ti Jésù Olúwa wa. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà papọ̀. Ọlọ́run tí ó pọ̀ nípa àti lágbára, lẹ́ẹ̀kan sí a gbé yín ga torí pé ẹ ní ìfẹ́ wa, ẹ sì láàánú wa. Nítorí náà mo gbàdúrà fún gbogbo àwọn tó ti gbọ́ mi ní àkókò yìí, ní gbogbo ọ̀nà tí wọ́n ti mú ìbínú àbí tí wọ́n ti ń fa ìbínú sórí ara wọn. Ọlọ́run aláàánú jùlọ ní orúkọ Jésù Olúwa fi àánú rẹ̀ dáhùn sí ọ̀rọ̀ ayé wọn. Ní gbogbo ibi tí a ti kùnà, tí a ti kẹ̀yìn sí ẹ̀yin Ọlọ́run, Olúwa dáríjì wa. Mú ìbínú rẹ̀ kúrò lórí ayé wa, kí ayé wa kí ó lè rí àánú àti ojú rere rẹ̀ gbà ní orúkọ ńlá ti Jésù Kristi Olúwa wa. Àmín.